ọ̀nà èkejì ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti wo wọ́n ẹ lọ wò tó fi mọ̀ wípé mẹ́ẹ̀ lọ́lọ́run wí lọ́dọ̀ tiẹ̀ pé ó ti tó tán o nílò láti ṣe kínni láti tẹ̀síwájú nínú ìrìn àjò ìyàwó fífẹ́ kó lọ sí 2 mẹ́ta 4 5 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní wípé o gbọ́dọ̀ ní làákàyè ẹ rí i pé mo fọwọ́ síbì ọpọlọ rẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ tó ti yọ báyìí ní ìsìn o gbọ́dọ̀ lè dá ẹjọ́ láàrin ìyáálé àti àwọn ìyàwó láì gbé àre fún èèyàn kan láì gbé ẹ̀bi fún èèyàn kan o gbọ́dọ̀ lè dá ẹjọ́ láàrin àwọn ọmọ láì gbé àre fún ẹnìkan láì gbé ẹ̀bi fún ẹnìkan o gbọ́dọ̀ ní làákàyè tó fi rìn láàrin àwọn ìyàwó tó fẹ́ tí òfin ní sígbọ́n mi sí omi òtó tí òfin ní di wípé èmi ni dádì wá dẹ́bi fún ìwọ ni dádì wá dáre fún tí máa ń da léèrú o gbọ́dọ̀ ní ọpọlọ tó o bá lówó lọ́wọ́ tó o ní ọpọlọ ìyàwó méjì ò sí fún ọ mẹ́ẹ̀ lọ́lọ́run wí ẹni bá sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gan gbèsè pè torí wípé kí ni ọ ní àmúyẹ tí èèyàn fi ń kó ìyàwó jọ ẹ pàdé mi ní episode 3.